Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ọ̀hún mú wá sí tìgbọ̀ yín láti kàwé jígí alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́. Ṣáájú ẹ̀kọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti mú àwọn mẹ́ta kan fún ẹ̀sùn ṣíṣe ẹgbẹ́ òkùnkùn àti olè jíjà. Wọ́n ti ní kí wọ́n mójú afurasí ọmọ ìpínlẹ̀ Anambra tó fipá bá ọmọdé kan lò pọ̀ bá ilé-ẹjọ́. Ọkùnrin kan ní ìpínlẹ̀ Ekiti ni wọ́n ti dájọ́ ikú fún látàrí pé ó gbẹ̀mí àlè ìyàwó rẹ̀. Àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn gbẹ̀mí obìnrin kan àti ọkọ rẹ̀ ní ìpínlẹ̀ Delta. Àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ti gbẹ̀mí àwọn afurasí 5 tí wọ́n jẹ́ ajínigbé tí wọ́n sì dóòlà ẹni tí wọ́n jí gbé. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dókè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yìí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24 TV. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò. A máa retí yín o. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti mú àwọn mẹ́ta kan fún ẹ̀sùn ṣíṣe ẹgbẹ́ òkùnkùn àti olè jíjà. Àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn àti ẹnìkan tó jẹ́ ọ̀kadà gbé ni wọ́n ti mú lágbègbè Òṣogbo láti ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà. Olùgbé kan ní agbègbè Alẹ́kùodò ní Òṣogbo olú ìlú ìpínlẹ̀ náà tí ó pe ara rẹ̀ ní Adébáyọ̀ sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn ní ọjọ́bọ̀ Thursday ní àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn náà ló ti ń da àlàáfíà àwọn olùgbé ní agbègbè náà láàmú láti ìgbà pípẹ́ wá kí ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá tó tó mọ́. Ó ní àwọn afurasí náà ló ti ṣarajọ síbi ìpàdé wọn kí ọwọ́ tó tẹ̀ wọ́n. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Yẹ́misí Ọ̀pálọ́lá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì ní àwọn tí ń gbìyànjú láti mú àwọn tó sá lọ. Wọ́n ti ní kí wọ́n mójú afurasí ọmọ ìpínlẹ̀ Anambra tó fipá bá ọmọdé kan lò pọ̀ bá ilé ẹjọ́. Ọkùnrin kan tí wọ́n pè ní Onuora Inoma tí wọ́n mú fún ẹ̀sùn ìfipábálò ọmọ ọdún 15 kan ní ilé-ìwé Ado Girls Secondary School Onitsha ní ìpínlẹ̀ Anambra ni wọ́n ní yóò fojú ba ilé-ẹjọ́ ní ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ tó ń bọ̀. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra Tochukwu Ikenga ló fèyí léde fáwọn oníròyìn ní Akwa Ibom ní ọjọ́bọ̀ Thursday. Ó sọ pé afurasí náà ló gbà pé òun ṣe ẹ̀ṣẹ̀ náà nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ṣáájú ni kọmíṣánná fún ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ náà ti ní kí wọ́n mú afurasí ọ̀hún kí wọ́n sì fojú rẹ̀ ba ilé ẹjọ́ lẹ́yẹ òṣọ́ka. Ìkẹngà wá ní ìwádìí sì ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ náà. Ọkùnrin kan ní ìpínlẹ̀ Ekiti ni wọ́n ti dájọ́ ikú fún látàrí pé ó gbẹ̀mí àlè ìyàwó rẹ̀. Ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sí Èkìtì ti dájọ́ ikú fún ọkùnrin ẹni ọdún 28 kan Ayọ̀dèjì Alọ́múge tí wọ́n ní kí wọ́n yẹgi fún títí tẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀
nítorí ó gbẹ̀mí ọkùnrin kan tó nífẹ̀ẹ́ ìkọ̀kọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀. Alọ́mọge tí wọ́n fi ẹ̀sùn ìpànìyàn kàn pé ó gbẹ̀mí ọkùnrin kan Ògúnlẹ̀yẹ Ayọ̀mídé ló tàpá sófin ti ìpínlẹ̀ Èkìtì ti ọdún 2021. Bàbá olóògbé náà Ìgè Ògúnlẹ̀yẹ nínú ọ̀rọ̀ rẹ̀ fún àwọn ọlọ́pàá ní òun gba ìpè pé Alọ́mọge àti àwọn ẹgbẹ́ rẹ̀ ti lu ọmọ òun kọjá ààlà tí òun sì lọ síbẹ̀ láti rí ọmọ òun nínú àgbàrá ẹ̀jẹ̀. Nígbà tí òun bi Alọ́mọge ìdí tí ó fi ṣe èyí ni ó sọ pé Ayọ̀mídé ń nífẹ̀ẹ́ ìkọ̀kọ̀ pẹ̀lú ìyàwó òun tí òun sì ti kìlọ̀ fún títí àmọ́ kò gbọ́. Alọ́mọge gbé Ayọ̀mídé lọ sí ilé ìwòsàn kan nítòsí tí wọ́n sì padà gbé lọ sí University Teaching Hospital Ìlọrin ní ìpínlẹ̀ Kwara níbi tí ó ti gbẹ́mìí mì. Kúnlé Ṣínà Adéyẹmọ tó wọ̀ lọ ilé ẹjọ́ pé ẹlẹ́rìí márùn-ún àti èsì àyẹ̀wò ikú tó pa wá sí ilé ẹjọ́. Agbẹjọ́rò olùjẹ́jọ́ wá rọ ilé ẹjọ́ láti ṣíjú àánú wo oníjẹ́jọ́ òun. Olùdájọ́ Jubril Aládéjánà wá gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ pé kí wọ́n lọ yẹgi fún Ayọ̀dèjì Alọ́mọge títí tí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀. Àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn gbẹ̀mí obìnrin olóyún kan àti ọkọ rẹ̀ ní ìpínlẹ̀ Delta. Àwọn agbébọn tí wọ́n fura sí gẹ́gẹ́ bí ẹlẹ́gbẹ́ òkùnkùn ti gbẹ̀mí ọkùnrin kan Ọ̀gbẹ́ni Bobby Kaba àti ìyàwó rẹ̀ tó lóyún ní Ogwasi Oko ní ìjọba ìbílẹ̀ Aniocha South ní ìpínlẹ̀ Delta. Ìṣẹ̀lẹ̀ náà tó wáyé ní alẹ́ ọjọ́rú Wednesday níbi ìjà tó wà láàrin àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ní agbègbè náà. Ìròyìn ní agbègbè náà ló ti wà nínú ìdàrúdàpọ̀ àti ọ̀fọ̀ látàrí ìṣẹ̀lẹ̀ náà. Ẹnìkan ní àdúgbò náà tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ṣàlàyé pé Kaba ni ó ń gba atẹ́gùn pẹ̀lú ìyàwó rẹ̀ ní ilé ìgbé wọn ní Agidiasi quarters nígbà tí àwọn agbébọn méjì wọlé tọ̀ wọ́n ní nǹkan bíi aago 9 kù ìṣẹ́jú 25 tí wọ́n sì dáná ìbọn fún wọn ya. Ó ní Bobby ló wà nílé látàrí ẹsẹ̀ tó fi pa níbi ìjàmbá ọ̀kadà tó ní láìpẹ́ yìí. Lásìgbò tó wáyé láàrin àwọn ẹgbẹ́ òkùnkùn yìí ló ti gbẹ̀mí ènìyàn 6 láàrin ọ̀sẹ̀ méjì ní agbègbè ọ̀hún. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá DSP Bright Edafe fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ti gbẹ̀mí àwọn afurasí 5 tí wọ́n jẹ́ ajínigbé tí wọ́n sì dóòlà ẹni tí wọ́n jí gbé. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ ìjàkadì pẹ̀lú àwọn agbébọn ẹlẹ́ni 8 kan tí wọ́n ní wọ́n lọ́wọ́ nínú jíjí Túndé Òṣìfowókàn tí ó jẹ́ aláṣẹ oko kan Flourishing Poultry ní Ìdọ̀wá ní ìjọba ìbílẹ̀ Dògbólú tí wọ́n sì gbẹ̀mí ènìyàn 5. Wọ́n ní àwọn agbébọn náà tó dá aṣọ bojú ló ya bo oko adìyẹ náà ní ọjọ́ Ajé Monday tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn lẹ́yìn tí wọ́n ti gbé Òṣìfowókàn lọ. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Abíọ́dún Alámùtù sọ ní ọjọ́bọ̀ Thursday pé àwọn ti bẹ̀rẹ̀ sí ní dọdẹ àwọn agbébọn náà láti àsìkò tí wọ́n ti fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn létí. Ó tẹ̀síwájú pé àwọn nǹkan tí wọ́n gbà lọ́wọ́ àwọn afurasí tó gbẹ̀mí mì ní owó tó tó 1,185,070 naira èyí tí wọ́n fura sí pé ó jẹ́ lára owó ìtúsílẹ̀ tí wọ́n gbà, ẹ̀rọ ìléwọ́, oògùn olóró lóríṣiríṣi, ìbọn AK-47. Alámùtú wá fìdí rẹ̀ múlẹ̀ pé Òṣìfowókàn tí wọ́n gbé lọ ni àwọn ti dóòlà rẹ̀ láì farapa tí àwọn sì ti gbé òkú àwọn agbébọn náà lọ sí ilé ìgbókùsí ní General Hospital. Kò ní jù báyìí lọ lórí ìròyìn Kayegbo fún tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ̀n. Káfíńrí pàdé. Kayegbo ni